بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. Allah ti ṣe àdéhùn fún àwọn onígbàgbọ́ òdodo nínú yín tí wọ́n sì ń ṣiṣẹ́ rere pé dájúdájú òun yóò fi wọ́n ṣe àrólé lórí ilẹ̀ gẹ́gẹ́ bí òun ti fi àwọn tí wọ́n ṣíwájú wọn ṣe àrólé àti pé dájúdájú òun yóò fi ìdí ẹ̀sìn wọn rinlẹ̀ fún wọn èyí tí òun yọ́nú sí fún wọn àti pé dájúdájú òun yóò fi ìfọ̀kànbalẹ̀ dípò ìpayà wọn yóò sì máa sìn mí wọn kì yóò wá ẹgbẹ́ kankan pẹ̀lú mi ẹnikẹ́ni tó bá ṣàìgbàgbọ́ lẹ́yìn èyí àwọn ni aláìgbọràn ọlọ̀tẹ̀. ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. a dúpẹ́ fún ọlọ́run ọba a sì rọ̀jò àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹbí wọn àwọn olùtẹ̀lé wọn àti gbogbo ẹni tó ń tọ ipasẹ̀ wọn títí ọjọ́ ìkẹyìn àmín. a tún wá ní dédé àsìkò yìí láti bá wa sọ̀rọ̀ ní ìwọ̀nba lórí àwọn ìbùkún khilafat ní àyájọ́ ọjọ́ òní tí à ń ṣe àjọyọ̀ àti tí à ń fi ìdùnnú hàn pẹ̀lú ọpẹ́ wípé ìkìláfà ìjọ mùsùlùmí Ahmadiyya ó pé ọdún 250 tí ó ti ń tẹ̀síwájú láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Khilafa Ahmadiyya yìí ó sì jẹ́ àsomọ́ sí ètò khilafa lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bí a ṣe wí àwọn ìbùkún khilafa òun náà ni a máa ṣe àgbéyẹ̀wò alukurani mímọ́ àwọn ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ́n kún tẹ́tẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbùkún lóríṣiríṣi tí ń bẹ nínú ètò yìí ní èyí tó ní ṣe pẹ̀lú Islam àwùjọ àwa mùsùlùmí pátápátá. wọ́n sì sọ fún wa pé àwọn ìbùkún wọ̀nyí wọ́n so mọ́ ẹsẹ̀ ètò khilafa ni. tí a bá ń sọ nípa oríṣiríṣi àwọn ìbùkún yìí a mẹ́nubà ìjẹ́ ọ̀kan ṣoṣo àwùjọ mùsùlùmí a mẹ́nubà ìlékè àti ìborí Islam lórí gbogbo ẹ̀sìn àti àgbékalẹ̀ pátápátá. bákan náà a mẹ́nubà ìfi ẹsẹ̀ aṣọ Ọlọ́run bá múlẹ̀ lórí ilẹ̀ ayé àti ìsopọ̀ àwọn àwùjọ mùsùlùmí ní àtakò sí gbogbo ìṣòro àti gbogbo ìdààmú tí gbogbo rẹ̀ lọ ìjọsìn fún Ọlọ́run ọba bó ṣe fẹsẹ̀ múlẹ̀ àti ìjẹ́ ìdúródédé àwùjọ mùsùlùmí. gbogbo àwọn ìbùkún wọ̀nyí pátápátá òun náà ni wọ́n ní ìsopọ̀ la sì ń rí gbà látàrí ètò khilafa. àwọn ìbùkún wọ̀nyí kò sí ọba ayé kan tàbí ìjọba ayé kan tí ó lè fi lé ní lọ́wọ́ nítorí pé Ọlọ́run ọba ló so àwọn ìbùkún wọn ní mẹ́ẹ̀tọ́ khilafa. ìbéèrè táwa béèrè òun náà ni pé gbogbo àwọn nǹkan táwa sọ yìí kí ni ìtumọ̀ khilafa gan? Khilafa lábẹ́ agbede èyí tá a ti ń sọ̀rọ̀ yìí ó ń tọ́ka sí ìjẹ́ àrólé èyí tí a sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ wípé yóò tẹ̀síwájú lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láti máa ṣe ìgbélárugẹ àti mú ìtẹ̀síwájú bá iṣẹ́ ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam àti láti lè jẹ́ kí Islam kó dé èbúté ògo rẹ̀. ẹnikẹ́ni tí a bá wá yàn sí ààyè yìí láàrin àwọn olùgbàgbọ́ òdodo níbàámu pẹ̀lú àáyà èyí tá a kà ṣáwájú ẹni náà ni à ń pè ní khalifa. ó túmọ̀ sí àrólé, ó túmọ̀ sí aṣojú, ó túmọ̀ sí ẹni náà tá a rán lọ bì kan wípé kó lọ jíṣẹ́ ẹni. Khilafa òun náà sì ni ètò
èyí tó ń ṣiṣẹ́ ní ojoojúmọ́ ní lemọ́lemọ́ lábẹ́ ẹni tá à ń pè ní khalifa. Ó ṣe pàtàkì láti fi kún pé ọlọ́run ọba ó ṣe àdéhùn wípé òun ò kẹ́ àwùjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú ètò khilafa níwọ̀n ìgbà tó ń bá dúró déédéé nínú ìgbàgbọ́ tó ń bá sì ń ṣe iṣẹ́ rẹ̀. Láì jẹ́ bẹ́ẹ̀ àlá lásán òun náà ni ètò khilafa ó máa jẹ́ sí wọn tí wọ́n bá ti nígbàgbọ́ tí wọ́n bá sì jẹ́ oníṣẹ́ rẹ̀. Àmọ́ ó dùn mọ́ni láti sọ pé ọlọ́run ọba fi ìmísí àti ìmọ̀ fi jíǹkí ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wípé bó ṣe ṣẹlẹ̀ láàárọ̀ ọjọ́ òun náà ni yóò tún ṣẹlẹ̀ ní ìrọ̀lẹ́ ayé, nígbàtí irúfẹ́ ètò khilafa tó bẹ̀rẹ̀ lẹ́yìn wọn tí ó tún padà wáyé lẹ́yìn ìgbà tí ilé ayé ti bá ń lọ síbi àná. Eléyìí wáyé nínú àsọtẹ́lẹ̀ wọn kan tá a bá pàdé nínú àwọn àrọ́bá wọn tí ó kà báyìí pé an Uzaifa radiyallahu ta'ala anhu qala rasulullahi sallallahu alayhi wa sallam takunu nubuwwatu fikum ma sha Allah an takuna summa yarfa'uha Allah ta'ala summa takunu khilafatun ala minhaji nubuwwa ما شاء الله أن تكون ثم يرفعها الله تعالى ثم تكون ملكا أعظا فيكون ما شاء الله أن يكون ثم يرفعها الله تعالى ثم يكون ملكا جبريا فيكون ما شاء الله أن يكون ثم يرفعها الله تعالى ثم تكون خلافة على منهج النبوة ثم سكت. Hazrat Uzaifa radiyallahu anhu àwọn ni wọ́n gbà wá pé òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ìjẹ́ òjíṣẹ́ yóò wà láàrin títí fá ìgbà tí Ọlọ́run bá fẹ́. Lẹ́yìn náà Ọlọ́run bá mú òpin bá ìjẹ́ òjíṣẹ́. Lẹ́yìn èyí òun náà ni ètò khilafa yóò dìde lórí gìgírísẹ̀ òjíṣẹ́. Eléyìí náà yóò wà fá láàrin títí di ìgbà tí Ọlọ́run bá fẹ́. Lẹ́yìn eléyìí òun náà ni ètò lọ́balọ́ba yóò dìde láàrin yín. Eléyìí náà yóò wà títí di ìgbà tí Ọlọ́run bá fẹ́. Lẹ́yìn eléyìí òun náà ni àwọn ajẹni nípa ọba yóò bẹ̀rẹ̀ sí ní jẹ láàrin yín, yóò sì wà bẹ́ẹ̀ títí ìgbà tí Ọlọ́run bá fẹ́. Ànábì wa Muhammad sallam wọ́n wá tẹ̀síwájú pé lẹ́yìn èyí òun náà ni ètò khilafa yóò tún dìde padà lórí gìgírísẹ̀ òjíṣẹ́. Lẹ́yìn èyí Ànábì wa Muhammad sallam wọ́n dákẹ́. Àrọ́bá yìí abasínú àkọsílẹ̀ Muslim Ahmad bin Hanbal. Níbàámu pẹ̀lú àrọ́bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yìí ó ń tọ́ka sí fún wa pé ọ̀nà ẹ̀ẹ̀mejì òun náà ni Islam yóò rí àsìkò ìjẹ́ khilafa lórí gìgírísẹ̀ òjíṣẹ́. Ìgbà alákọ̀ọ́kọ́ ó ṣẹlẹ̀ ní kété tí Ànábì wa Muhammad sallallahu ta'ala alaihi wasallam tí wọ́n tẹrí gbaṣọ. Nígbàtí ètò khilafa ẹlẹ́ẹ̀kejì tí yóò wáyé ní ìrọ̀lẹ́ ayé nígbàtí a bá gbé aláfijọ́ Ànábì wa Muhammad sallam tí a bá gbé dìde láti ọ̀dọ̀ Ọlọ́run ọba láti wá ṣe ìmúpadà wá àwọn ẹ̀kọ́ Ànábì wa Muhammad sallallahu ta'ala alaihi wasallam. Àmúdùnni jọjọ pé láàrin méjì àwọn àsìkò méjèèjì yìí òun náà ni ìdágo àwùjọ mùsùlùmí àti ẹ̀kọ́ Islam yóò wá ṣẹlẹ̀. Àmọ́ síbẹ̀ Ọlọ́run ọba yóò gbé Imam Mahdi alayhi salam dìde àti Mẹsáyà èyí tí a ṣe ìlérí rẹ̀ láti wá ṣe ìgbéǹde àti ìmú ìtànká bá iṣẹ́ Islam tí a fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Tí a bá sì bójú wo ìtàn a rí i pé gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad sallam bí Ọlọ́run bá ṣe ròyìn wọn bọ́n ti sọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lórí. Ètò khilafa alákọ̀ọ́kọ́ ó wáyé lábẹ́ àkóso àwọn khalifa tí a mọ̀ sí khulafa rashida tí wọ́n tẹ̀lé Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Àmọ́ láàyè yìí ó ṣe pàtàkì láti kọ́kọ́ sáré wo kí ni àwọn ìbùkún tí a ní àǹfààní sí lábẹ́ àwọn khalifa wọ̀nyí nígbàtí Ọlọ́run ọba tó fi wọ́n sí ààyè. Lásìkò Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam Islam kò kọjá Mẹ́kà, Mádínà àti àwọn ibi tó súnmọ́ pẹ́kípẹ́kí láwọn ìgbà náà. Àmọ́ pẹ̀lú ojú rẹ̀ Ọlọ́run ọba lábẹ́ àwọn khulafa mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n dìde lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam Islam ó tàn kálẹ̀ ó lọ sí àríwá, ó lọ sí gúúsù, ó lọ sí ìlà oòrùn, ó sì lọ sí ìwọ̀ oòrùn ilé ayé, ó kọjá ilẹ̀ Lárúbáwá, ó lọ sí àwọn agbègbè tó kù. Eléyìí sì ń ṣe ìmúṣẹ ọ̀rọ̀ tí Ọlọ́run bá fi sí ẹnu Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam pé qul ya ayyuhan nasu inni rasulullahi ilaykum jami'an, tó ń ṣàfihàn pé gbogbo ẹ̀dá èèyàn pátá òun náà ni a fi Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ránṣẹ́ sí láti jẹ iṣẹ́ yìí káàkiri ọ̀dọ̀ gbogbo ọmọnìyàn. Òun náà ni àwọn khulafa mẹ́rẹ̀ẹ̀rin òun náà ni wọ́n mú ṣe níṣẹ́, bó ti jẹ́ pé àsìkò tí wọ́n lò àsìkò tí ò pọ̀ rárá ni. Nǹkan tán ó ti ẹ̀kọ́ pé àwọn mùsùlùmí
wọ́n tètè gbéra sọ láàrin àsìkò ìwọ̀nba péréte èyí tí wọ́n ní lábẹ́ àwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin. Wọ́n gbéra sọ wọ́n sì ṣe ìtànká iṣẹ́ tí Ọlọ́run ọba tó gbélé wọn lọ́wọ́ bí ó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan tí ń bẹ lọ́wọ́ wọn ń gbà náà kò fi bẹ́ẹ̀ pọ̀ tó nǹkan. Síbẹ̀ náà wọ́n ṣe ìgbìyànjú tó yẹ pé àwọn ọba ládéládé àwọn ọba nípònípò bẹ́ẹ̀ ni gbogbo wọn ń tẹríba lábẹ́ àṣẹ àwọn khalifa wọ̀nyí ni nígbà tí iṣẹ́ Islam tó dé ọ̀dọ̀ wọn. Nílà oòrùn níwọ̀ oòrùn òun náà ni àwọn iṣẹ́ yìí ló ti tọwọ́ àwọn khalifa ní Islam ló ti ọrú àwọn khalifa dé ọ̀dọ̀ wọn. Àkọsílẹ̀ ọ̀rọ̀ yìí ó wà nínú ìwé ìròyìn àtìgbàdégbà kan tá à ń pè ní The Muslim Herald ti oṣù kẹsàn-án ọdún 1973 ojú ìwé 3 sí 4. Ó dùn ní jọjọ pé lẹ́yìn àsìkò ìwọ̀nba péréte òun náà ni ètò khilafa mẹ́rẹ̀ẹ̀rin tí a wí lẹ́yìn Ànábì wa Muhammad sallam yìí òun náà ló wá sí òpin. Lẹ́yìn tí wọn ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba láwùjọ àwọn mùsùlùmí ní wọ́n ti jà raburabu ní wọ́n ti làágùn láti ṣe ìgbékalẹ̀ ètò khilafa àmọ́ kò ṣeé ṣe nítorí pé Ọlọ́run bá fúnra ẹ̀ ló ti ṣe àdéhùn báwo ni ó ti ṣe wáyé. Ọlọ́run bá fúnra ẹ̀ ló gbé Hazrat Imam Mahdi alayhi salam dìde gẹ́gẹ́ bí mẹ́sáyà láti wá ṣe mú ìtẹ̀síwájú bá iṣẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun sì ni Ànábì wa Muhammad sallam ló pè wọ́n ní òjíṣẹ́ ní inú Sahih Muslim. Gẹ́gẹ́ bá ṣe wí àrọ́bá àtàtàkà sílé àkọ́kọ́ ó ń sọ fún wa pé abẹ́ gègírísẹ̀ òjíṣẹ́ òun náà ni ètò khilafa yóò ti dìde padà pẹ̀lú ojúre Ọlọ́run ọba lẹ́yìn Hazrat Imam Mahdi alayhi salam tí wọ́n gbé ìjọ wọn kalẹ̀ ní ọdún 1889 tí àwọn náà tó sì padà sí ọ̀dọ̀ Ọlọ́run ọba ní ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 1908 Ọlọ́run ọba ṣe ìgbékalẹ̀ ètò khilafa léyìí tó sì wà níbàámu pẹ̀lú ọ̀rọ̀ wọn tí a bá pàdé nínú ìwé wọn tí a ń pè ní Al-Wasiya tí wọ́n ti sọ pé ẹ̀yin ọ̀rẹ́ mi súnà Ọlọ́run ọba ni ìlànà Ọlọ́run ọba láti láéláé ọjọ́ ni wípé ẹ̀ẹ̀mejì ló máa ń fi ògo rẹ̀ hàn. Ẹ̀ẹ̀méjèèjì ọ̀hún ó sì máa ń jẹ́ kí ìrètí ọ̀tá ó máa ń jẹ́ kí ó dòfo ni. Nípa bẹ́ẹ̀ gbogbo tí mò ń sọ fún yín wípé ń padà sọ́dọ̀ Ọlọ́run ọba ẹ má jẹ́ kó bà yín lọ́kàn jẹ́. Dandan ni fún yín kí ẹ rí ògo Ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì nítorí pé dídí ògo Ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì yìí òun ló dáa fún yín torí pé yóò wà pẹ̀lú yín títí láéláé tí àlìkíyámọ̀ fi dé. Ògo Ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì yìí kò sì lè wá bá yín àyàfi tí n bá fi yín sílẹ̀ lọ. Tí n bá ti lọ tán ògo yìí yóò sọ̀kalẹ̀ wá bá yín gẹ́gẹ́ bó ṣe wà ní àkọsílẹ̀ nínú ìwé mi Barahin Ahmadiyya. Láìsí àní-àní Ọlọ́run ọba ológo jùlọ ó pọ́n ọ̀rọ̀ Hazrat Imam Mahdi alayhi salam yìí ó pọ́n lé púpọ̀ àti ní pàtàkì jùlọ ó fi ṣe ìmúṣẹ àwọn àsọtẹ́lẹ̀ Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ní ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 1908 òun náà ni Ọlọ́run ọba ṣe àgbékalẹ̀ ètò khilafa nínú ìjọ mùsùlùmí Ahmadiyya. Pẹ̀lú ojúre Ọlọ́run ọba àwọn khulafa márùn-ún òun náà ni Ọlọ́run ọba ti gbé dìde lábẹ́ ètò yìí láti ìgbà náà títí dì sín. Ní àárín ọdún 1908 sí ọdún 1914 Hazrat Alhaji Hakeem Nuruddin òní wọ́n jẹ́ Khalifatul Masih alákọ̀ọ́kọ́. Láàrin ọdún 1914 sí ọdún 1965 Hazrat Mirza Bashiruddin Mahmud Ahmad radiyallahu anhu ni wọ́n jẹ́ Khalifatul Masih ẹlẹ́ẹ̀kejì. Láàrin ọdún 1965 sí ọdún 1982 Hazrat Mirza Hafiz Nasir Ahmad òní wọ́n jẹ́ Khalifatul Masih ẹlẹ́ẹ̀kẹta rahmatullahi alayhi. Hazrat Mirza Tahir Ahmad rahmatullahi alayhi ni wọ́n jẹ́ Khalifatul Masih ẹlẹ́ẹ̀kẹrin ní ọdún 1982 sí ọdún 2003. Hazrat Mirza Masroor Ahmad ayyadahullahu ta'ala bin Nasir al-Aziz ni Ọlọ́run bá fi ṣe Khalifatul Masih ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n sì ń darí wa lọ́wọ́lọ́wọ́ báyìí lábẹ́ àṣẹ Ọlọ́run ọba. Ètò khilafa ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ìbùkún wá nínú ìjọ mùsùlùmí Ahmadiyya ní àkàìmọye ó sì mú wá lọ́tùnlọ́tùn ní gbogbo ìgbà àti lóòrèkóòrè àti ní àsìkò dé àsìkò. Tí a bá ti bi ìlékè Islam lórí gbogbo àlámọ̀rí pátá tí a bá ti bẹ̀ mú ọ̀rọ̀ sọ àsọ̀ọ̀sọ tán òun náà lásọ. Níbàámu pẹ̀lú bí Hazrat Imam Mahdi alayhi salam bí ó ti ṣe àgbékalẹ̀ ìpolongo Islam àti ìmú ìtẹ̀síwájú bá ẹ̀kọ́ Al-Qur'ani àti iyì ohun ọlá Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kò ní àfiwé rárá. Irú ọ̀nà yìí kan náà tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ òun náà ni àwọn khulafa lẹ́yìn wọn òun náà làwọn náà mú pọ̀n tí wọ́n sì ń tọ̀ títí dòní pẹ̀lú ojúre Ọlọ́run ọba. Oríṣiríṣi orílẹ̀-èdè tí Islam ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí tí àwọn èèyàn ti ń ṣàṣègbọ́ Islam òun náà ni khilafa ìjọ mùsùlùmí Ahmadiyya ni wọ́n ti jẹ́ kí Islam òdodo kí wọ́n débẹ̀. Lónìí tabanka ní méjì ó ti tó orílẹ̀-èdè 213
tí èémí islam ọ̀tun tó ti mí káàkiri àgbáńlá ayé. Ètò khilafa ahmadiyya ó ń ṣe àgbékalẹ̀ ìpolongo islam ní àrà ọ̀tọ̀ ní ọ̀nà tó sì múnádóko tí ó sì wà ní sísẹ̀ntẹ̀lé. Àkọ́kọ́ tó sì gbáwájú jù òun náà ni pé lábẹ́ ètò khilafa ahmadiyya àwọn àṣàyàn ẹ̀dá kan wọ́n ń fi ara wọn jìn ní gbogbo ìgbà tí wọ́n sì ń ṣe jù sílẹ̀ ẹ̀mí ara wọn wípé ibikíbi tí khalifa bá ṣetán láti rán àwọn lọ láti lọ polongo islam àwọn ṣetán láti lọ, láti wọ́n fi orílẹ̀-èdè wọn sílẹ̀ láti lọ sí orílẹ̀-èdè ibòmíì. Eléyìí kò lẹ́gbẹ́ kò sì ní àfiwé láwọn àwùjọ míì rárá àfi nínú ètò khilafa ahmadiyya lẹ́ máa ti rí. Àwọn ẹrúsìn Ọlọ́run ọba yìí wọ́n lọ sí àwọn orílẹ̀-èdè káàkiri ọ̀nà tó jìnnà réré nínú igbó nínú ijù láti lọ polongo islam, láti wá àwọn àyànfẹ́ Ọlọ́run ọba lọ láti kó wọn sí abẹ́ agbóòrùn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀nà míì tí ètò khilafa ahmadiyya tó fi jẹ́ ìbùkún òun náà ni pé nípasẹ̀ ìwé títẹ̀, àwọn ìwé gidi àti àwọn ìwé ìléwọ́, àwọn ìwé pélébé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti fi polongo iṣẹ́ islam ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ètò khilafa ahmadiyya ó tún ní ìbùkún míì eléyìí tí ó ń jẹ́ kí ohun islam kó máa tàn ká gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé lójoojúmọ́ lọ́jọ́ méjèèje tí ń bẹ nínú ọ̀sẹ̀, ní ọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ nínú oṣù. Ètò yìí òun náà ni iléeṣẹ́ tẹlifíṣàn ìjọ mùsùlùmí ahmadiyya ó ń tàn ká ó sì ń gbòòrò sí i. Báyìí a ti ní iléeṣẹ́ tẹlifíṣàn ahmadiyya tó jẹ́ pé ilẹ̀ áfíríkà nìkan ló wà fún, a sì ní ìkànnì míì tó jẹ́ pé ilẹ̀ lárúbáwá nìkan ló wà fún. Ó tún wà ní orí àwọn ẹ̀rọ amáyélujára bíi YouTube àti àwọn ẹ̀rọ amáyélujára tá à ń lò lórí àwọn fóònù wa. Kò síbi tá a tẹ̀ sí tí a ti bá Muslim Television Ahmadiyya pàdé. Ọ̀nà míì tí Islam fi ń tẹ̀síwájú lábẹ́ ètò khilafa ahmadiyya òun náà ní ìlò àwọn ẹ̀rọ amáyélujára tó ṣe àkópọ̀ gbogbo àwọn tí a ti mẹ́nu bà sẹ́yìn yìí tá à ń pè ní internet. Gbogbo àwọn ìwé ìjọ pátá òun náà ni a lè bá pàdé lórí alislam.org. Ká kọ́ mọ́sálásí ń kọ́ akitiyan ìjọ mùsùlùmí ahmadiyya kò lẹ́gbẹ́ nínú à ń kọ́ mọ́sálásí káàkiri àgbáńlá ayé. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tó wà fún ìjọ kéékèèké náà ni, àmọ́ síbẹ̀ Ọlọ́run bá ń bùkún ìgbìyànjú wọ̀nyí ó sì ń jẹ́ kí iṣẹ́ Islam kó máa lékè lójoojúmọ́. Gbogbo àwọn ọ̀tá abẹ́nu bá wọ̀nyí ìbùkún ètò khilafa ni, léyìí tí a ṣe àgbékalẹ̀ wọn nítorí orúkọ Islam kí Islam lè máa lékè sí i ni. Lẹ́ni Hazrat Mirza Masroor Ahmad al-Khalifatu Masih lẹ́ẹ̀karùn-ún, orúkọ yìí ó ti di ìlú mọ̀ọ́ká láàrin àwọn ìjọba káàkiri láwọn orílẹ̀-èdè tí wọ́n ti gbèrú àbáwọn orílẹ̀-èdè tí wọ́n sì ń gbèrú bọ̀, nítorí pé ní gbogbo ìgbà lóòrèkóòrè òun náà ni wọ́n ń pe àwọn ìjọba wọ̀nyí sí àkíyèsí kí ni ẹ̀tọ́ ọmọnìyàn àti kí ni ẹ̀tọ́ Ọlọ́run ọba, ká fún Ọlọ́run ní ẹ̀tọ́ ẹ̀, ká fún ọmọnìyàn ní ẹ̀tọ́ wọn, kí ilé ayé kó lè rójú, kí ilé ayé kó lè ní àlàáfíà. Àwọn náà wọ́n sì ń bá pàdé pé ẹ̀kọ́ tí Khalifa Ahmadiyya tó ń pe àwọn sí ẹ̀kọ́ tí ò láfiwé tí ò sì lábà wọn ni n táwọn sì nílò lásìkò yìí nìyẹn pẹ̀lú. Nípa bẹ́ẹ̀ náà ni wọ́n oníjẹ́ kan mọ̀ pé ìdarí tí Islam gbé kalẹ̀ ìdarí tí ò lẹ́gbẹ́ àti pé ètò khilafa tí kò lẹ́gbẹ́ tí ò ṣe fọwọ́ rọ́dà sẹ́yìn ni. A jẹ́ pé bí ìbùkún yìí bó ṣe pọ̀ tó bó ṣe kàmọ̀mọ̀ tó yìí òun náà ló fà tó fi jẹ́ pé àwọn ọmọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam láti àárọ̀ ọjọ́ òun náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n ti tọ́ wọn sọ́nà wípé bẹ́ẹ̀ bí n bá ti kú láyé tán bí ò bá sí ìbùkún ìjẹ́ òjíṣẹ́ láàrin yín mọ́ ìbùkún tó kù tẹ́ máa wá òun náà ni ìbùkún àwùjọ tó ní aṣáájú tá à ń pè ní khalifa. Bẹ́ẹ̀ bá ti rí i kẹ́ máa dá ti ń ṣe ó dáa bẹ́ẹ̀ ó sì wuyì fún yín ju pé kẹ́ lọ darapọ̀ máwọn tí wọ́n nírú aṣáájú bẹ́ẹ̀. Nínú àrọ́bá kan èyí tó wà nínú àkọsílẹ̀ Sahih Bukhari, Hazrat Usaifa radiyallahu anhu àwọn ni wọ́n gba àrọ́bá yẹn wá. Wọ́n ní àwọn èèyàn máa ń béèrè dáadáa lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n ní àmọ́ aburú làwọn máa ń torí ẹ̀ ń béèrè kó wọ́n bá ṣubú lu àwọn. Wọ́n náà wá béèrè lọ́jọ́ kan pé ìwọ òjíṣẹ́ Ọlọ́run a ti wà nínú àìmọ̀kan rí a sì wà nínú pàrùpàrù Ọlọ́run bá gbé yín dìde láti yọ wá kúrò nínú àìmọ̀kan yẹn. Ǹjẹ́ lẹ́yìn dáadáa yìí aburú wa lè tẹ̀lé bí? Ànábì ní bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ lẹ́yìn aburú yìí ǹjẹ́ dáadáa ó wà? Ànábì ní bẹ́ẹ̀ ni, àmọ́ dáadáa náà yóò ní àléébù nínú. Ẹ ṣàlàyé àléébù ọ̀hún fún àwọn òjíṣẹ́ Ọlọ́run. Hazrat Usaifa tẹ̀síwájú. Wọ́n ní àléébù tó máa ní òun náà ni pé àwọn èèyàn kan wọ́n máa pe àwọn ẹ̀dá Ọlọ́run sí ọ̀nà èyí tó yàtọ̀ sí ti ìtọ́sọ́nà tó tọ́. Ẹ rí dáadáa lára wọn ẹ sì rí àìdá lára wọn pẹ̀lú. Mo béèrè wípé ǹjẹ́ lẹ́yìn dáadáa yìí ǹjẹ́ aburú máa tún wá bí? Ànábì ní bẹ́ẹ̀ ni. Aburú tó máa wá òun náà ni pé àwọn èèyàn kan máa tiẹ̀ wá gbẹ̀yẹ̀ tí ní dìde tó yẹ pé náà Jahannama náà máa pe àwọn èèyàn sí. Hazrat Usaifa ni mo béèrè wípé ẹ ṣàlàyé àwọn èèyàn fún wa báwo ni wọ́n ṣe máa rí.
Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n dáhùn wọ́n ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá rí wọn ẹ mọ̀ wọ́n, àwọ̀ wa òun náà máa gbéwọ̀, ahọ́n wa òun náà ni wọ́n máa fi sọ̀rọ̀, èdè ẹnu wa náà máa sọ. Àkílẹ̀ wá gbà wá níyànjú ká ṣe bọ́rọ̀ bá rí báyìí. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n sọ pé ẹ darapọ̀ ẹ sọ ara yín má àwùjọ mùsùlùmí kan ṣoṣo tó sì ní ìmáàmù. Bí n bá wá rí àwùjọ tí ò bá sí àwùjọ mùsùlùmí kan tàbí tí ò bá tó ní ìmáàmù yìí ń kọ́ kí ni ká ṣe. Ànábì wa Muhammad sallallahu wa ni ẹ yẹra pátápátá fáwọn tí mo ṣàlàyé fún yín ni o, ẹ má darapọ̀ mọ́ wọn o. Tẹ́ ẹ bá ti rí àwùjọ mùsùlùmí kan tó ní ìmáàmù kan ǹjẹ́ ni kẹ́ ẹ yẹra kẹ́ sì máa dá tí ń ṣe, kẹ́ máa ti èpo igi jẹ bóúnjẹ yín bá tán, kẹ́ máa ti èpo igi jẹ, kẹ́ máa wa egbò igi jẹ. Èyí ni ó sàn fún yín títí ikú fi dé bá yín bẹ̀. Àrọ́bá yìí ó wà lákọsílẹ̀ Bukhari lábẹ́ àlàyé àdánwò ìrọ̀lẹ́ ayé. Láìsí àní-àní àrọ́bá yìí ó ń fi pàtàkì ipò khilafa àti àbí khalifa ó ń fi hàn gẹ́gẹ́ bí aṣáájú láwùjọ àwa mùsùlùmí bó ṣe pàtàkì tó àti bó ti yẹ ká darapọ̀ mọ́jọ̀mọ́ tó ní khalifa tí ń darí àwùjọ mùsùlùmí kan káàkiri àgbáńlá ayé. Kí Ọlọ́run bá kó jọ jàre kó tó máa fi ààbò rẹ̀ bo ètò khilafa Ahmadiyya kó sì jẹ́ kí àwa náà ká lè máa wà ní abẹ́ àkóso rẹ̀ àti àwa àti àwọn àrọ́mọdọ́mọ wa. Àmín títí ayé àìnípẹ̀kun. Àmín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.